الحمد لله الذي يستحق لحق عباده وأهله المجازه خلقه دائر بين عدله وفضله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ملكه وحكمه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم من خلقه وحبيبه بلغ رسالة وأدى أمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده وتركنا على البيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك فصلوات الله وسلام عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adúpẹ́ fún Ọlọ́run ọba wa. Adúpẹ́ fún Ọlọ́run ọba wa. Ẹ jẹ́ ká dé ọpẹ́ wa náà ládé. Ọlọ́run ọba láàánú jùlọ yóò gba ọpẹ́ gbogbo wa. Àsìtọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa Muhammad sallallahu alaihi wasallam tí Ọlọ́run ọba fi máa ṣàwàgbọ̀ ọpẹ́ wa náà. Láàrin ibi ìṣẹ́jú mélòó kan ní bẹ̀rẹ̀ láì má kí àwọn bàbá ìmáàmù àwọn àpá wa Ọlọ́run bá gbọ́ máa fi gbígbàdúrà ṣe ń lọ́pọ̀ Ọlọ́run bá wà pẹ̀lú Ọlọ́run bá wà pẹ̀lú inú ní àlékún àrísìkì àlékún ìmáàní àlékún làákàyè lọ́lá káwùlà àwọn pàtì ẹ̀dùwà nínú Ọlọ́run bá wà pẹ̀lú ní ọ̀gá máa bá wà darí ní dáadáa wọ́n á ní gbogbo àwọn màmá bàbá láti jẹ́ pé àwọn àbúrò wa gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tí àwọn tó jẹ́ pé Ọlọ́run lò láti gbé bíbá ìkalẹ̀ tí bíbá ìlú wa kò ṣe wà ní Ọlọ́run máa dùn wọn láàdá yìí náà Ọlọ́run bá sórí ní ìsìlámù ní ìgbìmọ̀ níjọ́ gbígbà tí a mọ̀ Ọlọ́run bá fún wọ́n sí àmì àwọn tí wọ́n kò ní alladhina an'ama Allahu alayhim من النبيين والصديقين Ọlọ́run bá fún wọn sí àmì àwọn tí àdárúkọ yìí àwọn àdárúkọ yìí náà ní àwọn anábì Ọlọ́run àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí àwọn àyò Ọlọ́run gbogbo àwọn tó ń ṣe ìpìlẹ̀ bíbá iná kọ́lọ́run bá fún wọn sáàrin Ọlọ́run bá wa kà wọ́n mọ́ wọn àtàwọn náà táwọn aṣáàmì tó gbogbo wọn yàn kọ́lọ́run fà wá náà síbẹ̀ tí àwọn bá sọ fún mi sí pé ká sáré sọ bí ẹ̀yìn ẹ̀ torí topic tó tóbi gan ni so látara bẹ́ẹ̀ náà á lo hadith ẹ̀yọ̀kan láàlò fún ẹ̀rí wọn pè nìkan ní Abu Hurairah radiyallahu ta'ala anhu qala sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul idha mata 'abdu inqata'a 'amaluhu illa min thalath. Àwọn ni pé kí ni ó ní صدقة جارية وولد صالح يدعون له وعلم ينتفع به أما كمان تعين ìyẹn ló dásí pé àbúrò rẹ̀ àlóṣì aláàbàdà nínú wọ́tà níbi wa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé tí ẹrú sìn Ọlọ́run ọba kan bá jẹ́ pé Ọlọ́run ó ní gbogbo iṣẹ́ kò ti dúró gbogbo iṣẹ́ pátápátá tó ti dúró torí kò lè kí ni mọ́ kò lè gbàgbé mọ́ kò lè ṣèjọsìn kò lè lọ sàkà mọ́ ó ní gbogbo iṣẹ́ ti dúró àwọn ni ìlànà ìpàláàdì àwọn pọ́ǹtì máa wà mọ́ wa kùntínú lẹ́yìn ìgbàdé ní ẹ̀sùn àwọn ni ya Rasulullah kí ni ìmọ̀ náà wọ́n ní àkọ́kọ́ ní ọkọ̀ ń pè ní SADAQAH gẹ́gẹ́ bí bàbá ṣe sọ nǹkan tó wọ́n jẹ́ SADAQAH gangan olójá sí pé sọ́dákọ̀ téèyàn ṣe nígbà tó wà nílé ayé kó tó di pé ó jẹ́ pé Ọlọ́run but púpọ̀ ní wa a máa ń ṣe mistake nǹkan tó ń jẹ́ SADAQAH pé àgbàtẹ́ni ti lọ ẹ̀yẹ́ ká lọ tó mọ́ṣáláṣí fún ẹ̀yẹ́ ká lọ kọ́ kíní kan fún ẹ̀yẹ́ ká lọ ṣe kíní kan ládàá sàárà ni ó máa dé bá ọ ẹni yẹn tẹ́sí fún ládàá sàárà ó máa dé bá torí àníyàn ẹ̀ ṣe ṣùgbọ́n pé SADAQAH ni nǹkan tó yẹ pé ẹni yẹn gangan fi ọwọ́ sápò ẹ̀ báyìí ó yọ jáde nígbà tó wà ní ayé tí làákàyè pé torí ó pọ̀ nínú àwọn èèyàn tó mọ̀ pé kẹmọ̀ kí gbogbo ẹni tó bá fẹ́ fún ẹni tó bá fẹ́ jáde ní ayé tí àsìkò yẹn bá ti fẹ́ tó yóò mọ̀ kó ń ti fẹ́ kúrò ní ayé kò sí ọ̀nà àbáyọ mẹ́ òun kan ti mà
pé àsìkò yìí kọ́ kó ń ṣe wo kíní yìí òun lè yìí mọ́. Ànínú àwọn tó jẹ́ pé wọ́n ní sẹ́rí lẹ̀ lẹ́ máa ní wọ́n ní pé lọ́ba ń kó lápẹ́já wa lọ́ba ń kó tẹ̀mẹ̀dù wa lọ́ba ń kó kíní kan wa. Ọlọ́run fún wọn ní ààyè nítorí iṣẹ́ rẹ̀ tóun náà ti ṣe tó pọ̀. Ọlọ́run wá fún láàyè kó sì sọ̀rọ̀ fáwọn èèyàn kó tó di pé òun lè sọ̀rọ̀ mọ́. Àwọn kan sì wà pẹ̀lú gbogbo tó wà nínú pátá Ọlọ́run sì ní òun ní sàn kankan mọ́. Yóò sì dákẹ́ pẹ́ irú àwọn ìgbà míì táwọn afẹ́ máa sọ táwọn gbọ́ tó tẹ̀lé pé àwọn àfáàyàn lórí àwọn àti ìfihàn pé pípẹ́ tán máa ń pè wọ́n sìn kéèyàn máa fojọ́ wọn tó bá ti di àsìkò lẹ́nu ẹgbẹ́ kò rí ayé kò ní lè sọ̀rọ̀ nítorí ìgbà tí wọ́n pè wọ́n òun ò sí kankan àbí kó sì àwọn tòjọ́ ọ̀rọ̀ tí ó ṣe kíní kan ló sọ nǹkan táwọn òbí tẹ̀sán fún wọn ni pé tá a bá ti ń kọ́ tó bá ti ń pè wọ́n fálẹ̀ yẹ kó láwọn yẹ kó ló àlùmọ́ àdìn pé ká máa sọ nǹkan tí mọ̀ádìn yẹn sọ tó bá ní Allahu Akbar Allahu Akbar kábà náà máa sọ ṣùgbọ́n pátá bá ti bí sí nínú gbogbo nǹkan tá à ń sọ yẹn nílé sọ gbogbo nǹkan tí al-mu'adhdhin tó ń sọ yẹn nílé sọ mọ́ yes so nǹkan tí wọ́n fẹ́ fàyọ ni pé àwọn tó fẹ́ kó ní ayé yẹn tọ́lọ́ ń bá kẹ́ wọn tó pọ̀ gan wọ́n máa ṣe ní ayé pé àjẹsáyé sàn fún báyìí kó má gbé kinní yẹn lọ Ọlọ́run fún ní chance nítorí ó ṣe tọ́lọ́run náà ní ayé àwọn kan wá tó bá fẹ́ tásìkò ní wọn tẹ̀ nílé sàn kan mọ́ ẹ̀dùnmí ó lè jẹ́ kó 2 days kó tó di kókó láyé kó má lè sọ̀kan máa rí gbogbo nǹkan ṣùgbọ́n kò ní lè sọ kò ní lè dáhùn rárá ẹlòmíì wá jẹ́ pé bàtó tí mo pé nǹkan tó ń ṣe wọn ìmọ̀ ń lè lọ wá ní bàbá lápẹjá tó nílé tó wà ní ìsàlùsì bá fún lápẹjá tó rówó tó wà ní báńkì kíní kan bá fún lápẹjá náà ọ̀rẹ́ bí anábìsẹ̀ láàrin wàsálà ní tí ò bá tiẹ̀ wá sọ lójú gẹ́gẹ́ tó wà yẹn máa kíní yẹn ọ̀rẹ́ ó ti di lápẹjá ó dẹ̀ ti di tẹ̀mẹ̀lú so kò sí point tó jẹ́ pé pàtó wá wà lójú bẹ̀rẹ̀ lọ́ọ̀ṣẹ̀ wá ń sọ pé ẹ bá ń fún lábẹ́jẹ́ ẹ bá ń fún tẹ̀mẹ̀lẹ̀ lédè tó o bá tiẹ̀ sọmọ gan lẹ́yìn òkú ẹgbẹ́ wọn á sọ gbogbo ẹ̀ náà wọn á fúnlẹ̀ wọn á fúnlẹ̀ yìí so wọn á wọlé bọ́dí ara ẹ̀ mú ṣùgbọ́n bá tó wà ńlá tó wà lára tí tó mọ̀ pé kì í ṣe kó òun tó ìtúpẹ́ dé àti ìjọba ó ti wá ní pé ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn ẹ bá ń fún lábẹ́já ibi tó wà ń bẹ̀ yẹn ẹ bá ń fún tẹ̀mẹ̀lẹ̀ kan kọ́lé tó tó dẹ̀ sì wá ń tó wà tí ò sí ìṣẹ́rù yẹn gbọ́ngbọ́n tó ní sáráka tó dáa kẹ́ bí wọ́n lè máa ṣe so SADAQAH JARIYAH wá ní pé èèyàn ti wá wò pé abúlé kinní kan kò súnmí mbẹ̀ abúlé kinní kan kò sẹ́mi mbẹ̀ kó wájá sí pé ẹ̀jẹ̀ wá mọ àwọn abúlé tí ò súnmí àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń ní contact àwọn ìlú tí ò súnmí ẹ bá ìlú tí ò súnmí mo fẹ́ súnmí síbẹ̀ tí ẹnu mi tó wá ṣe síbẹ̀ yóò mọ ìyẹn ní SADAQAH JARIYAH àbí ẹni tọ́pọ̀ wọn wá kẹ́ tààrà tó wá wò pé ilé kí ó kọ́ wọn abẹ́ classrooms wọn ní over enough ó dẹ̀ wò pé èlò náà fẹ́ fi ṣe kí ni wọ́n ní ọmọ tó 8 million kó wá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ kó wá máa ń ṣe 8 million kó wá fi kọ́ classroom fún onílé kéwì yẹn ṣẹ́rí yẹn ó ti ṣe SADAQAH JARIYAH ni gbogbo àtàwọn yẹn bá ń jókòó sínú kíláàsì yẹn tí wọ́n kọ́ alif ba tasa àbí wọ́n kọ́ wọn lẹ́sìn bẹ́ẹ̀ àfi tí ilé kéwì yẹn ò bá sí bẹ́ẹ̀ mọ́ ni òní máa gbalada wájú Ọlọ́run lẹ́yìn ìgbà tó bá ti lọ tó dẹ̀ wọ́n sọ pé alihamdulilayi yàtọ̀ zamana ba'da sahibihi wa sahibil amal tahta al-ardi madfuna pé àwọn iṣẹ́ tá a bá ṣe á máa ṣẹ́kù lẹ́yìn tó ṣe nígbà tá a ti fi ẹni tó ṣe tá a gbé sínú lẹ́lẹ̀ tá a ti cover ẹ̀ bọ̀ tí iṣẹ́ tó ṣe yẹn sì máa wà lẹ́bẹ̀ á dẹ̀ máa earn ẹ̀ ní reward lójúmọ́. Tá a bá bí àwọn ọmọ ń sìn gẹ́gẹ́ bí mo yẹn sọ fún àwọn àwọn tá a bá bí ọmọ wa máa rántí wa máa ṣàdúrà fún wa ṣùgbọ́n tó bá yá táwa bá dàgbà táwa bá lọ ọmọ tí yẹn náà bá bí ọmọ yìí ò ní rántí àwa mọ̀ bàbá tí yẹn gẹ́gẹ́ ló máa bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún ìyá káwa náà gbèmí àti tí bàbá grandfather mi ṣe máa rántí ẹ̀ mọ́ báyìí tí wọ́n máa ṣàdúrà bàbá mi ni máa ṣàdúrà fún sí i bọ́tí bàbá yìí ò bá ṣe nǹkan lẹ̀ tó máa yí kíní fún sí nǹkan kí ló fẹ́ ṣẹlẹ̀ ó kó wa ní sókè yẹn àwọn máa rá àwọn tí àwọn ọmọ wọn ti ládàá àwọn ọmọ wọn dé bá wọn bí wọ́n wà nítorí ládàá ń débò ẹni tó bá ní ládàá ń débò kù yẹn tó ṣe mistake ni ládàá ó ń débò òkú tààrà Ànábì sallallahu alaihi wasallam ní inna Allaha la yarfa darajatal abdi fil jannah faqala ya rabbi ayna li hadha qala hadha min sadaqatin waladika lak ó ní Ọlọ́run bá máa gbé ẹrú sí ẹ̀kan tó ti jẹ́ pé ẹ̀ yóò máa gbé gáàbí tó wà ìgbéga ó máa dé bá lójoojúmọ́ ibi tó wà tó máa nínú alámbárásà tó wà yóò tó máa gbogbo nǹkan kan máa dáṣá a máa bè lọ́wọ́ Ọlọ́run bá gbé wọ Ọlọ́run ya Rabbi ayé lè hàn dẹ̀ ilé tó ń dé bá mi lójoojúmọ́ yìí tí gbogbo ẹ̀ ń wà òkè fún mi yìí báwo ló ṣe ṣẹlẹ̀ wọ Ọlọ́run mi lè kí ni mọ́ mi lè yan sàká mọ́ mi lè ṣe ájì mọ́ but
condition mi tún better Ọlọ́run máa sọ pé dáṣọ gbogbo nǹkan tó ń dé báyìí láti ọwọ́ àwọn ọmọ tó wà ní ẹ̀yìn sàdákà tí wọ́n ń ṣe fún ẹ ló ń dé báyìí tó wà yóò máa better condition wọn bá wà ṣe mọ̀ pé ìyẹn lọ́mọ ọdẹ nìyẹn but ẹ wá wò ó bàbá wa tó wá lọ tí ò ní nǹkan kan pàtó tí ò ní nǹkan kan tó ṣe tó impact life anybody tẹ́ni yẹn lè fi máa rántí ẹ̀ ń bọ́ ṣe mọ̀ kó completely ni àìmọye àwọn tó bímọ ẹmọ bíi pé tó bímọ ń sìn tọmọ yóò kírun tó bá ní kó tó bímọ kó ló bímọ tó bá ní ká ṣàgbọ̀n ní ẹwà alágàn yẹn ìwọ tó bímọ tọmọ yóò kírun tó bá ní tó bímọ ó ló bímọ nítorí pé kí ọmọ ò kírun ọmọ tí ò kírun bá lọ ibẹ̀ wúlò fún ẹ kò lè wúlò fúnra ẹ ní ayé kò lè wúlò fún wa náà tí wọn náà bá kúrò ní ayé kò sọ̀rọ̀ mbẹ́ kò sí ọ̀rọ̀ mbẹ́ ọmọ tí ò dẹ̀ kírun ọ̀rẹ́dì ṣe mọ̀ kó ti di kèfèrí ṣe mọ̀ ṣá al-ahd alladhi baynana wa baynahum as-salat wa man tarakaha faqad kafar sọ ọmọ tí ò bá kírun ọ̀rẹ́dì ó ti di kèfèrí sọ ọmọ tí ò dẹ̀ kírun kò mẹ̀sìn ọmọ tí ò dẹ̀ mẹ̀sìn kò lè mọ̀ pé dáàdì ti ṣaláìsí ẹni ṣàdúrà fún dáàdì bá ṣaláìsí tán báyìí yóò máa wá kòtò màmá mọ̀ pé ẹ bá dì mí wá ó ti ṣẹlẹ̀ bàbá ti kú ẹ bá ara máa yẹ kó tó wà lẹ́yìn bó ṣe wà ní àwọn àti lọ wọn sọ pé ọmọ tá a bá kọ́ ló máa ń kadé tá a kọ́ ṣe gbọ́ Yorùbá mi ọmọ tá a bá kọ́ lẹ́sìn ọmọ tá a bá kọ́ òun ló máa ń ta ilé tá a kọ́ last tó tí bàbá tó kú gan ló ti mọ̀ pé bàbá yẹn ti ń dàgbà ọ ilé tó wà ń bẹ̀ yẹn bá nu ẹ sínú ilé tó wà ń bẹ̀ yẹn bá gbogbo orí ìyẹn ti bẹ̀rẹ̀ sí wà lórí ẹ̀ tó bàbá kan tó lọ ẹ̀wọ̀n kan so ló wá ṣe dá pé ẹni tó bá wà ronú gbogbo kí ni ilé ìṣẹ̀lẹ̀ táwọn ọmọ bá ń rántí mi sí tèmi bá sí mọ́ kọ́ tóun yìí náà bá sí mọ́ kọ́ tó bá dàgbà tó bá lọ kọ́ kí ló máa kù mí kù àwọn akó gbogbo jẹ́ kémi náà orúkọ ara mi tí mi bá kí n ṣe lẹ̀ fún ara mi àwọn máa ń wáṣẹ́ rẹ̀ kí n yẹn kiri mo fẹ́ ṣe bọ́ọ̀wù nítorí bọ́ọ̀wù tó máa ṣe dáadáa ọjọ́ tó bá ti lè ṣe ládàá yẹn ti bẹ̀rẹ̀ sí count fún wa SADAQAH tó ń darí bí bọ́ọ̀wù wọn sìn bí mọ́ṣáláṣí tá a sọ èèyàn lè má lè dá mọ́ṣáláṣí rẹ̀ papọ̀ bọ́tọ́ lọ́n bá kẹ́ ẹni tó ṣòfò jù ní ayé ẹni tó lówó tí ò ráyè dènà ẹni tó ní owó tí ò wá wà lẹ́nu látàrí tó ní aláì tó ṣe òwò yẹn kọ́nà máa ṣe ti wá bẹ́ẹ̀ o nítorí wípé owó ẹ ti di kọ̀ǹtólà òun kọ́ ló ń kọ̀ǹtólà owó ẹni tó lè ráyè gbígbẹ̀ lówó lẹ́nu tó jẹ́ pé ó ń kọ̀ǹtólà owó ẹ̀ kì í ṣe tó wọ̀ ń kọ̀ǹtólà ẹlòmíì á ní owó ọ̀la lówó gidi kí ló máa ń gàrí bí kò dẹ́ ṣe jẹ̀bù ó bá tẹ̀lé wá jẹ́ jẹ̀bù àìmọ̀ ìyẹn tó yẹ kó wọ́n lówó àìmọ̀ ìyẹn bó jẹ́ kó lówó ṣé ní ọ̀jẹ̀ bó ti jẹ́ bá mu gàrí kí jẹ́ bí jà kó lówó kí jẹ́ pé kó lówó ó mú un tó ló ti wọ́n ṣe gbogbo ló ní ìlànà tí wọ́n láì yes tí jẹ́ bá mu gàrí kódà ó lè ní owó tó pọ̀ gan ó máa bu gàrí nígbà yà mú àwọn akẹ́kọ̀ọ́ wà ní ẹ̀fọ́ máa ń lò àwọn ẹgbẹ́ àyẹ̀wò ẹ̀ àwọn gàrí kí jẹ́ pé kó lówó but nígbà yẹn nǹkan tó ń tó jẹ dàgbà tó ń ní àwọn míì bóyá potatoes náà jẹ ní àdúgbò àwọn míì bóyá yan ni wọ́n lè jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bọ̀ tó wà mú gàrí àwọn àgbègbè ẹbí ọ̀dọ̀ wa ń ṣe lóhùn rẹ̀ ní Nàìjíríà wọn ní pé kò lówó ẹ wá sọ́dọ̀ wa wọ́n lánàá wà wò kẹ̀kẹ́ tó wà ń bẹ̀ ó ti mọ́tò tó wà ń bẹ̀ lọ kò dẹ̀ sẹ́ni tó ní mọ́tò tí ò ní kẹ̀kẹ́ ló lánàá nítorí ọ̀nà kẹ̀kẹ́ kan ọ̀rẹ́dì yóò dàbí ọ̀nà mọ́tò ni lọ́dọ̀ wa so ẹ ká wò so ẹ jẹ́ káwọn náà wá bẹ̀rẹ̀ sí ronú ká máa ronú sílẹ̀ gẹ́gẹ́ bá bàbá ṣe sọ yìí ọ̀rọ̀ Ànábì náà sọ lẹ́ẹ̀kan bá wọ́n yẹ sọ yìí wọ́n military spirit ni Ànábì ní nǹkan méjì ní ká máa rántí gbogbo wa o tẹ́ bá jẹ́ mùsùlùmí òdodo ó ní nǹkan méjì ni o ó lẹ́gbàá pé ó ní kí máa rántí Ọlọ́run gbogbo gbà ó wá ní la yazalu lisanuka ratban bi dhikrillah ó ní má jẹ́ káwọn yìí dúró ń pa kankan àfi kẹ́ ní ìrántí Ọlọ́run yẹn èmi àti yín sìn wákàtí kan kọjá àní ṣe subhanallah lẹ́ẹ̀kan àdèdè mùsùlùmí wákàtí kan kọjá àní ṣe astaghfirullah wákàtí kan kọjá àní la ilaha illallah wọ́n dẹ̀ ní ká má jẹ́ kó wá táwọn wá dúró àfikà ní ìrántí Ọlọ́run èmi àti ẹ̀ mélòó láàrin ṣe subhanallah láàrin wákàtí kan àìmọ̀ àwọn kan tó wá jẹ́ pé wọ́n jẹ́ wá nìkan kan wọ́n ṣe o ebi tẹ́mi tẹ̀ sọ pé 1 hour wọ́n á tún wá ní 30 minutes àwọn ò ní kankan tí wọ́n ṣe àfikún ní polówó yẹn lórí ahọ́n wọn ẹ̀sọ́ pàlà ọ̀kẹ́ anáwó Muhammad sallallahu alaihi wasallam ẹwọ àbáyé kan fún wa yìí látara ẹgbẹ́ pàmò gbàgbé so jẹ́ ká aláwọ̀ náà ní pé jẹ́ kémi àti ká wá sọ di ká ìbá ẹ̀bẹ̀ ká sọ di ìwà wa pé wákàtí kan ní lọ tábàrà yìí bá tó kéré pé 30 minutes ò ní lọ àfikẹ́rán tí Ọlọ́run bá mi jẹ́ gbọ́n mi lọ́wọ́ pé wákàtí kan àbí 30 minutes ò ní lọ àfi kí n ṣe subhanallah àbí kí n ṣe kristu bóyá àwẹ̀ wà ní o àwẹ̀ ò sí ní o
ká má jẹ́ kó lọ ká tó wá sọ pé ní àwẹ̀ wákàtí gbọ̀ngbọ̀n lọ nínú láìfù wa nítorí pé kullama dhahaba yawman dhahaba ba'duk gbogbo ìgbà tí ẹjọ́ bá ti ń lọ díẹ̀ díẹ̀ ni wa náà dúró ni gbogbo ìgbà tó bá ń lọ díẹ̀ bá ti ń lọ báyìí ó ti ń kó lára tiwa náà àwọn náà ti ń dínkù nìyẹn ẹ má wá jẹ́ kí wákàtí kan lọ àti àwọn tí Ọlọ́run bá ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì wá ní pé Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa ìpè máa jẹ́ mùsùlùmí wa ní kíkà máa rántí gbogbo wa kò sí tí ò lè dé báyẹn gẹ́gẹ́ bí bàbá sọ lẹ́ẹ̀kan tó tọ́ nìkan kí lèmi àti yín wá ti wá ti sílẹ̀ kí la fi sílẹ̀ àbí kí la ti síwájú pẹ̀mí ara wa tá a fẹ́ lọ dé bá tí ó jẹ́ kí nǹkan bẹ́tà fún wa jù nílé ayé lọ nítorí ẹlòmíì wà ẹjọ́ tó bá kú báyìí ló bẹ̀rẹ̀ sí gbádùn yóò sì gbádùn tó bìlà sí ayé nígbà tó sì wà ní ayé ó ń pa ni tí ò ní kankan ṣùgbọ́n tó bá ti ń kú báyìí fàájì ló máa bẹ̀rẹ̀ àwọn máa wò pé yé bí ẹni tó wà ní sọ́ràtò òye àṣẹ yẹn táwọn èèyàn pa yẹn ìtàn ní wájà àbí ní àṣìtọ́ ní mọ̀dí náà tó lọ́jọ́ òye àṣẹ àkọọ́lẹ̀ yẹn àtọ́ mi dábìrì òjò sẹ́lẹ̀ ìtàbí mọ́lá yẹs alùpùpù àjẹrò ọ̀hún tẹ̀sán tẹ bá ka kí ni ẹ lọ sàlẹ̀ wá débi wá mú pa ìgbà mú wá pa tán wọ́n ṣe pa tán báyìí wọ́n ní ìgbà tó gbọ́ sí ìgbàdùn ló wá sọ fún mi pé yéé káwọn ọ̀nà wa mọ̀ pé bíbí má tẹ̀ fọ́ra nínú òbí ọjà alẹ́ nínú ẹnu ọkùnrin mi ni ó ní yá wọ́n wá wò pé àwọn kan làwọn ṣe mistake táwọn pa nítorí pé bí wọ́n ṣe pa tán báyìí ó bọ́ sí ìpàdé ló ti wọ́n sọ pé láti ní second page ní ìlú sọ pé ìmáǹkà fún ayé lọ bí ọ̀sán ó ẹ wo ìgbà tí wọ́n lè fẹ́ pa ń gbà yẹn wọ́n wò wípé ẹni yìí ó lè pọ̀ wá síbi òótọ́ ni òótọ́ ló bá wa sọ òótọ́ yẹn wá ń ta gbogbo àwọn èèyàn létí òótọ́ yẹn ń ta àwọn èèyàn létí wọ́n wá pa ìgbà wọn wá pa tán ó wá bọ́ sínú fàájì wájú Ọlọ́run níbi ó wà ó wá sọ fún Ọlọ́run wá wò pé yé àwọn ilé ẹ̀dẹ̀ wọ́n ṣe mí ṣùtá ní o àti wọ́n rọ̀ mí lọ́wọ́ ni ẹ bá wọ́n bí tí mo wà pé wá ní káàkà lọ́lọ́ wọn fún láàyè ní kí wọ́n padà lọ́wọ́ bá wọn pé ṣe rí o pé ẹ wá wọn kan Ọlọ́run ti àrùn kójì fún mi o ó tó wá ń kẹ́lé mi mọ́ wà ní o èló tẹ bá ti kàdé sọ́ra fìyà tí tẹ bá ti ń kàfì mọ́ gara tó àrùn ẹ wà mú pé ẹni tí wọ́n pa ń gbà yẹn ẹni tó ń pa ń gbà yẹn ló wá ń sọ fún àwọn èèyàn wípé ìmọ̀ àgàfà ó sọ fún Ọlọ́run kọ́nà fún un two chance fún un padà lọ sọ fún un pé ibi tó ń wà yìí wàhálà ẹ̀yin gan ẹ̀ débẹ̀ torí pé fèrè lè ìyẹn dẹ̀ wá sọ fún wọn pé àwọn tó ń sin lọ́wọ́ jẹ́ àwọn wọn bá ń ṣe wáàsì ní ẹgbẹ́ wáàsì sí wọn lẹ́nu wọn ní kẹ́ ẹ sin lọ́wọ́ bá kún ṣoṣo ní ní àwọn tó bọ̀rọ̀ pé kún fásitì mahmoud kí ní láti ní jẹ́nẹ̀ ìgbà tó wá sọ pé kí Ọlọ́run ló sọ fún ní kí kò lè jẹ́nẹ̀ wọ́n ní torí nǹkan tó lẹ máa lè jẹ́nẹ̀ ẹ mọ̀ àsìkò yẹn wọ́n ti ṣe kọ́ mi yà lẹ́mú. ó ní kọ́ láyà kọ́ mi yà lẹ́mú pé ká láwọn èèyàn mi wá mọ̀ ní. Verse 25. Yes. 25. Okay, 25 and 26. We're not story check gbogbo page dé sàlàyé story yẹn ló wà ń bẹ̀. Ọlọ́run fún ilé ẹ̀gbọ́n mi táwa sàlàyé gba nípa kínní. Ẹ rí i pé ọ̀rọ̀ tó lágbára wà ń bẹ̀. Ìgbà tó pátá ọlọ́wọ́ sọ kí ilẹ̀ tó lè jẹ́ nìyẹn. Má bọ̀ kí ló lè sọ fún ọ̀rọ̀ yẹn kí ló sọ. Ẹ lísìn táwọn tó wá ṣe wá àṣìṣe yìí wọ́n wá ṣe wá àṣìṣe fún yín. Wọ́n ní ẹ ṣe tọ́lọ́ ni. Wọ́n ò béèrè owó lọ́wọ́ yìí. Wọ́n wá bá ń sọ̀rọ̀ Ọlọ́run ni ẹ̀dẹ̀ mú wọn lọ ẹ̀dẹ̀ ń nà wọ́n má nà wọ́n mọ̀ wọ́n wá fi àwọn ẹni ẹlẹ̀ wọ́n wá pa òun ìbá wá pa òun tán Ọlọ́run wá kẹ́ ìbá Ọlọ́run wá kẹ́ lọ́lọ́run wá sọ fún pé Ọlọ́run ti ṣàforíjì fún mi o wá jẹ́ ara ní ìbílẹ̀ tó kọ́ níbi Ọlọ́run tó wá ṣàforíjì fún lọ́tọ̀ Ọlọ́run tó wá fi sáàárín àwọn tó súnmọ́ Ọlọ́run tó wá sí lẹ́yìn àkọ́nílọ́dọ̀ yìí àpéwà wò pé yíyẹ ká lọ́lọ́run fún òun chance ni kó wọn padà lọ bá wọn kọ́ mi àwọn aráàlú kó wọn lọ sọ fún mi pé Ọlọ́run ti ṣàforíjì fún mi o tún ṣe mi lẹ́yìn ní o tún sáyọ ẹlẹ́rìí o tún fi mi sáré jẹ́ náà. ṣèpàdé wa ló bá ṣe kàwé lómi àwọn dandan là ń tààrà. ìyẹn ló wá já sí pé ibẹ̀ yẹn ọ̀rọ̀ ló jẹ́ ń lọ sílẹ̀ látara pé káwọn náà ṣe nǹkan lè fẹ́ mi ara wa fúnra ara wa ń gbàdá wà láyé jẹ́ ká yọ ọ́nù owó wa gangan ká fi ṣe nǹkan lẹ̀ gbòógì tí ó máa wúlò fún community kan. Láti pàdé ẹ̀jẹ̀ ti ṣe yẹn àbíjọ́ tẹ̀ ti láníyàn láti ṣe yẹn àbíjọ́ tẹ̀ bá ti láníyàn láti ṣe pé tí n bá ló mo fẹ́ ṣe kí ni ìwà láì ọ̀rọ̀ fẹ́ káàbà ẹ ti bẹ̀rẹ̀ sí gbáradá kí ni yẹn láti gbà tẹ̀ ti láníyàn yẹn.
ẹ ti bẹ̀rẹ̀ sí gbalada nǹkan tẹ́ ẹ tí ì ṣe ẹ wo wàhálà nù ẹ ti bẹ̀rẹ̀ sí gbalada nǹkan tẹ́ ẹ tí ì ṣe yẹn láti pàtẹ́ tẹ́ ńlá nìyẹn tẹ́ bá tún wá ní láníyàn tán tẹ́ tọ́lọ́run wá tún wá jẹ́ kó ṣeé ṣe fún yín torí ọlọ́run mà nìyẹn ọlọ́run sì mọ̀ wí ti gbogbo wa ní báńkì ó wá mọ̀ pé kí ni ó yẹ kí n ná fọ́lọ́run tí mi ò wá ná fọ́lọ́run èèyàn tún ṣe ra ẹ̀ nínú nítorí wípé nítorí lọ́wọ́ ọlọ́run àtàlà ìta ló fẹ́ yọ lọ́run ló ẹ̀ẹ́dẹ̀ tó owó tẹ bá bọ́lọ́run tìjára tẹ bá bọ́lọ́run ṣe ẹ̀ẹ́dẹ̀ pàdánù bẹ̀ láíláí bóyá bí ẹ̀rọ tí lọ́lọ́run máa san ẹlẹ́san ni o bóyá látara ọmọ òní ní wàhálà ni o bóyá látara ìyàwó òní ní wàhálà ni o bóyá látara àwọn náà máa wà lálàáfíà ni o bóyá látara ibiṣẹ́ ni ọlọ́run máa fi kan yóò máa bẹ̀rẹ̀ sí bí àwọn kankan nínú láìpẹ́ yín tẹ̀yìn lò ní mọ́ ó ti ń ṣẹlẹ̀ àwọn kan míì á ṣẹlẹ̀ báyìí á ní lójú bọ́tẹ́ bá bá jókòó tẹ́ bá jókòó tí ẹ bá sì ọlọ́run sì gbé láàká ìwà ló sì ṣe fún ìṣepẹ̀yà bẹ́ẹ̀ ṣe máa sọ́ọ̀tì kí ni á lè wà straight lẹ́yìn náà máa rò pé àlọ́ tí kí ni ẹ̀kọ́ ṣẹlẹ̀ ẹ̀rọ ti bà mí ọlọ́run ti bá mi ṣe ọlọ́run tí mo bó ṣe máa tó gbogbo ọ̀nà ọlọ́run tí mo bó ṣe máa ṣe ẹ̀ káwa náà máa láníyàn dáadáa kù sílẹ̀ táníyàn dáadáa bá ti wà ọlọ́run máa kún wa lórí gbogbo nǹkan so ẹ tó bá ti wá ṣe kíní yẹn tẹ bá ti wá òpin nǹkan báyìí mo fẹ́ ṣe èmi náà fẹ́ ṣe kíní yẹn lẹ̀ fúnra mi tó jẹ́ pé yóò máa jẹ́ nǹkan tó jẹ́ pé yóò máa wà lẹ́tẹ̀mí náà mà ní sí nítorí àtàbá fẹ́ parọ́ fúnra wa ni o kò sí nǹkan tó ń jẹ́ gbẹ́kúdè kò sí nǹkan tó lè gbẹ́kúdè o ẹni tó ń ṣe gbẹ́kúdè gan òun bọ́ bọ́dá ẹ̀ kò sí gbẹ́kúdè so pé àti bá ti sa kíní yẹn báyìí 20 kíní kan years gbọ́n báyìí náà ni òkè gbọ́n ṣé wọ́n wá jókè ni òkè olè kú tẹ́lẹ̀ yóò wá bẹ̀tá yẹ parẹ́ ni nítorí wípé àwòtáàdà ọlọ́run lòun fi òkè mú ilẹ̀ dání so òkè olókú kò lè kú so kò sí nǹkan tó jẹ́ ogun wọ́n ti ṣògùn máa ṣe kíní kan tí ò ní kú mọ́ irọ́ ni o má kú mọ́ gan kò kú mọ́ gan máa kú jọ̀kùn láti náà ni but kí ló wá fẹ́ tì kí ló fi sílẹ̀ jẹ́ ká ronú nǹkan tá a fi sílẹ̀ kí la ká ronú nǹkan tá a fi sílẹ̀ pé kí la fẹ́ fi sílẹ̀ kí lèmi náà máa fi sílẹ̀ pé tí mi bá sí láyé mọ́ táwọn èèyàn máa fi rántí mi sí dáadáa àbí tí wọ́n máa yíèdì mi ní láàdá nínú sàárè wọ́n sọ fáwọn àlùfáà lánàá pé téèyàn bá ti lè kú wọ́n mú aṣọ 50 million pounds wọ́n fi tọ́ àwọn ẹ̀ báyìí wọ́n fi ráàpù ẹ̀ wọ́n fi aṣọ yẹn kọ́ fi ṣe báyìí wọ́n máa gbé sínú sàárè tó bá jẹ́ ní burúkú ni bẹ́ẹ̀ ṣe ń de yẹn báyìí kò ní gbé aṣọ yẹn wọnú sàárè ṣé ni wọ́n tú aṣọ yẹn kó lára ni wọ́n láyé pé lọ́wọ́ ní àǹfà wọ́n tú aṣọ yẹn aṣọ tẹ̀yìn lọ rán kíní kan mílíọ̀n yẹn torí ẹ̀ mùsùlùmí ẹ̀ máa sọ fún fi ṣe simple ni torí wọ́n ti mọ̀ wípé aṣọ ìkó ló máa lò ó ti ṣú òjò nítorí ìtòun máa lò nínú tó wà yẹn tó bá jẹ́ ní eré àwọn màláíkà ló máa ń wá wọ́n wà ìtẹ̀yìn ṣe yẹn kúrò yẹn olùpọ̀kú tẹ̀yìn fi ra ṣe tó ṣe kíni wọ́n wà tún yẹn kúrò àwọn wà ló mú aṣọ actual bíi wá fún ló máa fi rap ẹ̀ ló máa wà ní tó máa fi wà mí tó máa wà ẹ̀ ẹ̀wùn kan gbogbo bí ládẹ̀ máa ń léèyàn ilé ayé àwọn àtẹ̀yẹn ní ọ̀tá ní ọ̀rẹ́ ní àdùnmá ríra wa ní ìjọ ògbìn àdìkẹ́yàmọ̀ ọ̀rẹ́ ní ọ̀tá ní àdùnmá ríra wa ní gbogbo ìwò lẹ́bíbọ̀dì sí máa wà ní ògbìn àdìkẹ́yàmọ̀ tí ó máa sáré kiri ọlọ́run wa ní pé ẹwù gbogbo àwọn ẹjọ́ ara máa ní ìfẹ́ ló kó yín pọ̀ ìfẹ́ ló jẹ́ kẹfẹ́ wà báyìí tẹ́jọ́ kí adé bí ọmọ ìyá lẹ́yìn sí bí ọmọ bàbá nífẹ̀ẹ́ àwọn ọmọ ní gbogbo everybody tó bá wà níjọ́ yẹn ọlọ́run wa ní àyìnà mutahabbuna bi jalali al-yawmu dilun fi dilli yawma la dilla illa dill pé àwọn tó nífẹ̀ẹ́ ara wọn tó ń jókòó gbogbo wà níbo ni wọ́n wà tó ń jọ ń lo àtọ̀lá àtọ̀lá wọn ẹ mọ̀ kí gbogbo wa kájí wà bẹ́ẹ̀ sí yìí bàtà bẹ́ẹ̀ sí wà sí àwọn mọ̀láká máa bẹ wọn wà pẹ̀lú pẹ̀lú ìbẹ̀dù ẹ mọ̀ àwọn oníṣẹ́ tó ń ṣe àwọn mọ̀láká oníṣẹ́ tó ń ṣe bí wọ́n ti ń dárúkọ ọlọ́run làwọn máa ń lọ tó bá lè ti parí ẹgbẹ́ wọn tó padà sọ́dọ̀ sàdíà yìí tó bá padà sọ́dọ̀ sàdíà tá bá ti ń lọ lẹ́sìn àwọn tó ń padà ní àwọn lọ tẹ́kọ́ mọ́ ọ̀nà àwọn padà sọ́dọ̀ sàdíà ní tààrà ẹgbẹ́ lọ́wọ́ ní bọ̀jà ní ìtòsọ yìí tó bá ti wá padà sọ́dọ̀ ọlọ́run ọba wá ní ẹ̀yin mọ̀láká ni àyìnà kùntùn wọ́n ní àríyá bì nítorí ìnira lọ ó sì mọ́ bí tá a lọ torí ọlọ́run amẹ́nibí ni lọ́lọ́run ọmọ bí wọ́n wà ó bí wọ́n àti ọba àyìnà kùntùn àwọn ní pé àwọn lórí ilẹ̀ yìí bólẹ̀ lọ wọ́n wà dárúkọ àdúgbò yìí wọ́n ní kílẹ̀ lọ sí ń bẹ̀ wọ́n ní salatu rahman wà ń bẹ̀ nìyẹn rahmatullah wọ́n ní bẹ̀ láwọn kílẹ̀ lọ sí ń bẹ̀ wọ́n ní ojú kò síbẹ̀ wọ́n dárúkọ ọlọ́run ń bẹ̀ wọ́n lọ́wọ́n bá ní wọ́n ní tí wọ́n ti rí mi rí ni àwọn ní wọ́n rí rí báwa ló wá ṣe kí ló wá ṣẹlẹ̀ ẹwọ lọ́wọ́ wa ó ti ń bèrè ní ẹ̀rọ àdìtì yẹn gùn wọ́n tún ń yọba ní o wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn kan bẹ́ẹ̀ ìmáàmù alábẹ́rẹ́ ni wọ́n ní bí kí ló wá sọ fún orúkọ lóun ló ń sọ
ẹ̀rù sì ń bà wọ́n ní kí wọ́n láwọn ò fẹ́ àdúgbò láwọn fẹ́ wọ́n ní gbogbo tó yá sí náà ni pé wọ́n fẹ́ àlùjánnà wọn lọ́wọ́ bá ní wọ́n ní ṣé wọ́n ti rí àlùjánnà mẹ́rin ni wọ́n ní wọ́n rí rí alábẹ́ ló sọ àtàwọn afáyọ̀kùn ní ṣàlàyé fún wọn pé àlùjánnà Ọlọ́run wá dùn káwọn bẹ̀ ló dá Ọlọ́run wá ní ọ̀dà tó bá láwọn fa àlùjánnà mi Ọlọ́run òṣèlú gbogbo yẹn ṣe é sí pé mo ti fa àlùjánnà mi táwọn lọ́rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run sì ti mú gbogbo wa ní bẹ́ẹ̀ lọ́lọ́run sì fún wa iṣẹ́ rẹ ọ̀rọ̀ rẹ tíyàn fi ń tọmọ àlùjánnà Ọlọ́run fi ta wa lọ́rẹ̀ àwọn ọkọ wa àtàwọn ọmọ wa àtàwọn ẹbí Ọlọ́run fi ta gbogbo wa lọ́rẹ̀ wọ́n ti ṣe yẹn náà nìkan tún ni a ní láàyè àmọ́ wọ́n ti fi kí wọ́n ṣiṣẹ́lẹ̀ wọ́n ní ìgbà tá a bá tún sọ fún wọn àtúbọ̀ àtún sọ̀rọ̀ ọmọ fún wọn fa àwọn ẹni kí ló ṣẹlẹ̀ àwọn làwọn fẹ́ wọ náà ni tí wọ́n nínú ẹ̀mí Ọlọ́run lónìí wọ́n ní wọ́n dídì táwọn àwọn alájẹ alábẹ́rẹ́ ṣàlàyé fún wọn náà ni wọ́n ń gbọ́ ẹ̀rú sí ń bá wọn ẹ̀rú wọn bá wọn ni ó da ẹ̀tún jẹ́rìí sí mo ṣe náà mi lè wọ̀ fún gbogbo Ọlọ́run ṣe é ìjọba tá a fi wọná Ọlọ́run ní fún wa sí ọ̀rọ̀ sọ dáre dán wọn Ọlọ́run ní fún wa sí nítorí pé iṣẹ́ kan nìyẹn ṣe tí ó fi wà lẹ́yìn náà iṣẹ́ kan náà ni ó tún wá ṣe náà tí ó fi wọ kejì yẹn náà ẹ wo àǹfààní tó wà bí ká jókòó sí tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run everybody dẹ̀rẹ̀ kì í ṣe fún ọkọ̀ máa sọ pé lágbájá wà wọ́n máa kọ sílẹ̀ wọ́n máa kọ orúkọ lágbájá sílẹ̀ ẹ wá òkú wájẹ́ pé every Sunday ni wọ́n ń kọ orúkọ tiẹ̀ lọ́dọ̀ sàdíà bí àwọn tèmi bá lábàá tèmi ní ló jẹ́ pé wọ́n kọ orúkọ mi wọ́n fi ránṣẹ́ sí Tinubu Nàìjíríà tí àwọn géèmù náà máa feel honored pé man what's up man ló ga bí bàbá yẹn mọ̀ mí pé orúkọ mi dọ́dọ̀ wáyé bẹ̀rẹ̀ tí lórúkọ Tinubu lójoojúmọ́ every weekend tí àwọn kí máa feel honored ẹ bá òkú wájẹ́ pé sàtíà every list tó máa ń lọ́dọ̀ sàtíà ní every Sunday àti gbogbo àti wọ́n máa ní wọ́n fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run wọ́n fẹ́ sí wáàsí táwa ń dúkọ̀ sílẹ̀ kó wọ́n máa dé ọ̀dọ̀ nítorí wọ́n máa ka orúkọ yẹn fa inna alaykum lahafidhin kiraman katibin àwọn kan wà lọ́dọ̀ yín ká wòrí o àwọn Ọlọ́run ní àwọn alákọ̀ọ́lẹ̀ alákọ̀ọ́lẹ̀ wọ́n kọ gbogbo ẹlẹ́ wọ́n wá kà fọ́lọ́run sọ kó wáyé gbogbo ọgbà náà ń sọ pé ẹgbẹ́ ta ló tún wá bẹ̀ wọ́n ní Abdulhakeem náà wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ náà lẹ́yìn wọ́n máa dárúkọ gbogbo ó wá last week náà kódà ó ní máa kọ́kọ́ dé ẹ̀gẹ́t gbogbo kí ni wọ́n máa wà wọ́n ju sàtíà wọ́n máa wà wọ́n ju sàtíà wọ́n máa wà wọ́n ju sàtíà tó wá jẹ́ olùbíjà kí á náà gbogbo list yẹn wọ́n wá gbélé wa lọ́wọ́ àwọn ní Engr AbdulRasheed wọ́n gbà wá kàwé ọ̀gbọ̀n ìbá kàwé fún ara ẹ̀ a máa wò pé sọ àwọn tó tún wọn tètè dé bí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run tó wà nígbà yẹn náà ìjọ tí mo kó lágbájá náà wà ń bẹ̀ ìjọ tí mo ṣe báyìí sí tẹ́mẹ̀dú náà wà ń bẹ̀ láwa ni ìwọ náà máa lè ha dàlùkítà láti gbọ́ dèrò sọ̀gírọ̀ táwọn làkàbírọ̀ ìlà sọ́ha irú òwe wo ni ilé yìí fa pé kí n ṣe báyìí lásán ó wà ń bẹ̀ gbogbo tó mo kọ́kọ́ dà sàlátù tí mo kódà kí n ti wá lọ fún ọdún mi ẹwà àwọn tó ń gbé omi káàkiri ẹrù tó ń iṣẹ́ lásán wọn ṣe ni wọn ṣe lásán àwọn tó ń fẹ́ ẹgbùn mi tí ẹ fẹ́ fún mi tí ẹ fẹ́ jẹ kíní kan ẹ̀kọ́ tó wá sọ fún yín wà lọ sọ́jà bí ó tètè sí yóò lọ sọ́jà ó tó lọ ra nǹkan pé èyí ìmú lọ àsàlátù yẹ mo fẹ́ pè wọ́n lọ bó ṣe ń sọ yẹn Ọlọ́run bá ti ń kí ni Ọlọ́run bá ń gbọ́ pé ìwọ tó jẹ́ pé o ṣe ń struggle láti live ni ó tó wá rántí pé o tó fẹ́ ra nǹkan fáwọn èèyàn tó wá rí wọ olúwọ Abdulrahman ni wọ èmi ni Rahman ẹ̀yin màláìkà èèyàn lọ ẹ lọ máa ṣílẹ̀kùn kẹ́yìn ilẹ̀kùn sí máa nítorí nǹkan tí ń bẹ lọ́wọ́ ò tí ì tó ṣùgbọ́n látara pé kò tó yẹn náà ó tó wá lọ mú bẹ́ẹ̀ ní pé ó kàn bó orúkọ tèmi nǹkan tó máa ṣe ń dùn mí tí wọ́n máa ní pé fi sabilillah kéèyàn wá gbọ́ fi sabilillah kó wá dákẹ́ kí nǹkan sì ń bẹ lápò ẹ̀ kó má yọ jáde ẹ̀mọ̀ nǹkan tó jẹ́ fi sabilillah ni nítorí Ọlọ́run ọba wọ́n wá bá ẹran nítorí tọ́lọ́wọ́n ọba ìwọ wá ṣe báyìí owó dẹ̀ wà owó àpò ẹ̀ ó wà báńkì ó wà lè yọ tó bá yọ Ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ nítorí ó mọ èyí tó wà lọ́wọ́ ẹ̀ gangan pé kíní o ní extra kì í ṣe pé dédé ètò ní ìlú kan ló wà extra ṣe wà kò sí bó ṣe fẹ́ extra tó sì lè fi ilẹ̀ nítorí pé torí tọ́lọ́ ó wà ń bẹ̀ tó bá wá ṣe nítorí tọ́lọ́ ó wá wò tọ́lọ́ máa wá ṣe fún wọn padà ẹ òkè tí wọ́n náà lásán ń sìn ẹ́ tí ò tí ì ní mọ́ kó tún lọ sọ́jà tó tún lọ ra nǹkan kan kó ń fẹ́ fún yàn torí tọ́lọ́ wá wò pé ìwọ yìí Abdul ni wọ́n Abdulrahman ẹrú sìn Ọlọ́run ọba láàánú ni wọ́n ìwọ kọ́ láàánú èmi gangan láàánú ẹ̀yin màláíkà ẹ bá ń ṣí fún àwọn máa rí pé sọmọ àti nǹkan bá fẹ́ káì àwọn àkọsí òun á máa rò pé bàbá
gbogbo ìjẹba de expect kí ni yẹn o dábò yín kàn tiẹ̀ jẹ̀ wá mọ̀ dẹ̀ mi £50 ni o kí ni wọ́n kàn jẹ̀ pẹ̀lú sí kí ni kan ni o kó sì máa bẹ̀rẹ̀ sí rí nítorí wípé kí ni ó mọ lọ́run ó ti ń ṣe tọ́lọ́run nígbà tí à ń ta àrífúnlá àfi ha lè rọ̀kọ̀ lèkéyè àrífúnlá àfi lè ṣe ìdá tó bá ti mọ lọ́run nígbà tí ara ẹ̀ tó tara ẹ̀ tù rẹ̀ tó bá ti wá dìgbà tí nǹkan bá fẹ́ nira ọlọ́run á kàn wá sọ wọn kí àìní ọlọ́run kò wá yà ìwà tó wà lára ẹ̀ tó wà òkè orí mi nísìnyí náà nínú àwọn aṣèkí ni o nínú àwọn adé nǹkan tó ti rò pé kò lè possible wọn á kàn bẹ̀rẹ̀ sí ọ̀nà ní dípọ̀ wa lápá ọlọ́run ọdún máa ṣí fún wa ní. ẹ káwa náà wá ronú ara pé torí ìjọba tá à ní sí mọ́ ẹ jẹ́ ká wo project kan táwa náà fẹ́ ṣe fún ara wa ń gbà tá a wà ní ayé pẹ̀lú owó ara wa pẹ̀lú owó táwa náà ṣe báyìí owó tá a ṣe báyìí káwa náà ṣe sípò bóyá community ni o bóyá kíni kódà bẹ́ẹ̀ bá mọ̀ àwa lè máa ń wá tó jẹ́ pé tó bá dẹ̀ máa ṣe ibi tó bá wà tó bá rí sí ilẹ̀ bá ní family wọn lọ síbẹ̀ tó bá fẹ́ permission you do something ẹ ti mọ̀ pé ti ṣe nìyẹn tápá yẹn bá kọ́ mọ́ṣáláṣí kẹ́kọ̀ọ́ tápá yẹn bá ká ilé kẹ́ nǹkan tápá yẹn bá tó ṣàtúnjá sí wípé ẹ ti ṣe lójú ayé rẹ̀ fún lójú ayé wà láyé pẹ̀lú owó ara yín ṣé wàá rí o àgbàlagbà ní o àmì tí dàgbà tí máa ti dé 60 máa ṣe kò kán o lásán lánàá yẹn o wọlé kò kán má wò pé ó dìgbà tó bá dé 60 nítorí o ti mọ̀ pé ó ti ṣọ́ọ̀jù wá pé wà pé 100 kí ló ṣọ́ọ̀jù ikú ló ṣọ́ọ̀jù kò kò sẹ́ni tó ṣọ́ọ̀jù pé ó máa pé 100 years láyé so tó bá wò pé mo ti wà ní 20 sí mi tí lè ṣe nǹkan tó ń jẹ́ SADAQAH JARIYAH irọ́ ló pa òdì wọ́n sọ òòlì mà àìmọye àwọn 20 years tó wà ní Nàìjíríà àwọn 15 wà ń bẹ 10 years wà ń bẹ 5 years wà ń bẹ 4 years wà kódà a day old child pé wọ́n ní pé màmá ẹ̀ bó ṣe bí báyìí kò dẹ̀ pẹ́ náà ó dẹ̀ tún lọ ṣé kò sí ni wàhálà ẹ̀ ó wà ní ayé ẹlòmíì wà kan ó ti lóyún yẹn bíi 9 months ó ti ń rò pé mo ti fẹ́ bímọ tó ti ra gbogbo nǹkan ọmọ sílẹ̀ tọ́lọ́run sì ni ọmọ yòó ní wáyé ọmọ yòó ní wáyé ọmọ tí ò ti wáyé rárá tó yẹ ti padà èyí à ń filẹ̀ oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin ó wọ̀ pé àwọn ọmọ máa wá ní ẹni wọ́n ti ń dùn wọ́n ti ń rà kan gbàtú wá ní oṣù kẹsàn-án yẹn ọlọ́run gbogbo ṣe ibi tó bí ẹ̀ dé nǹkan kan bá ṣẹlẹ̀ ọmọ yẹn bá ṣe kí ni ẹni gbé ẹjẹ́ ká gbé ya ẹ lọ sí kí ni o tábà nídi ẹ̀mí tábà nídi life woman yìí ẹ gbọ́dọ̀ ṣe kí ni báyìí ṣe kí ni báyìí kí ló fẹ́ ṣe máa lọ náà ni ìyá máa continue life ẹ̀ ní. but nírú àwọn ọmọ yẹn lọ́wọ́ lọ́wọ́ jókòó ti ìyá yẹn wọ́n máa lọ jókòó dé ní àlejò náà ni ìjọ tí yẹn bá dé padà wọ́n wà máa welcome fún mi káàbọ̀ ẹkú mímọ́ ẹmú mọ́ra pé ọlọ́run gbé dé àwọn ọmọ pé ta lẹ́yìn èmi ò mọ yín rí àní èmi lọmọ yín ló fẹ́ wáyé ayé ìgbà yẹn ti tajẹ́ ní padà wá ó ní wá pípé ayé ilẹ̀dẹ̀ yìí ni nǹkan tó wá jẹ́ bànújẹ́ fún gbà yẹn yóò máa jẹ́ dùnú fún bẹ́ẹ̀ àwọn yẹn máa bẹ lọ́n fún ṣé gbogbo àwọn tó jẹ́ pé àwọn obìnrin tó jẹ́ pé ọlọ́run kádàrá pé kọ́ tó ń gbà kan tọmọ yẹn wá lọ ó ti lọ nìyẹn ṣùgbọ́n ọlọ́run mọ nǹkan tó fọmọ yẹn lọ́wọ́ sí fún yín bẹ̀ yẹn ọlọ́run ó fún yín lẹ́sùn ẹ̀ tẹ́ bá ti ṣe sùúrù lórí wọn tó bá ọ ní ẹni tí nǹkan bá ṣe tó wá sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ní alayhim salawatu min rabbi ọlọ́run máa kẹ́ wọn pẹ̀lú bá ti ń ṣe bìkọ́ sí tó nira ni ṣùgbọ́n ewu tó máa ti lọ rí ẹ̀sán ẹ̀jẹ̀ tọ́lọ́run gbàdúrà gbogbo wa nǹkan táwọn náà máa jẹ́ fún ara wa ṣe sílẹ̀ fún ara wa jẹ́ ká bẹ̀rẹ̀ sí forí rò káde ti ní láníyàn láti ní lọ pé kí n bá ní àbí mo fẹ́ ṣèwẹ̀ kí mi náà ṣe nǹkan tó ń jẹ́ SADAQAH JARIYAH nìyẹn o yàwó jìnnà gangan nìyẹn irú òkè ẹwọ tí omi yẹn sìn intention SADAQAH JARIYAH ló jẹ́ fún gbogbo yín mẹ́wàá yìí for everybody tí ó wà lórí omi collective one yẹn tó wà ní prison ní kirikiri ní Ìkòyí àmì náà ní Àpápá ló wà ń bẹ̀ so that is something but individual ẹ̀ jẹ́ káwa náà wò káwa náà ṣe fún ara wa ká máa wò ká impact life ẹlẹ́kejì tí ò ní pọ̀ jù náà ni wàhálà sọ̀lẹ̀ ìyáàdì fún ọmọ rẹ̀ tí ó máa fi àdúrà àwọn ṣe sí àwọn ọgbẹ̀yẹ ìbàdà àpá ọ̀kadẹ̀ tó lọ́mọ rẹ̀ náà ni wípé agbọ́dọ̀ kọ́ wọn lẹ́sìn agbọ́dọ̀ jẹ́ ọmọ tó ń jẹ́ lọ́wọ́ yọ ilé mélòó ló ti jẹ́ pé à ń jókòó ní bóyá every Saturday káwọ̀ gbogbo every Saturday so àti ìyàwó àtọmọ àjọmọ àjókòó ni àdèmọ́ máa lo 30 minutes kí la fẹ́ ṣe ń bẹ̀ a fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run fúnra wa mọ́mí ẹ̀wù tó wá di next week ẹ̀yin náà máa bá wa sọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run mọ́mí náà wá bẹ̀rẹ̀ sí lọ wọ íńtánẹ́ẹ̀tì mọ́mí náà bẹ̀rẹ̀ sí lọ wá wéka bí ó ti mọ̀ pé tó bá dídọ́ sátidé o dáàdì máa fi àyè sátọ̀dé yẹn bóyá 5 to 6 ni o bóyá 4 to 5 ni o tí ẹ bá jọ ṣe
meeting pé ìgbà wo náà kájọ fi àsìkò yìí sí ẹ wàá jọ fi síbẹ̀ tẹ́ máa jókòó so ọ̀sẹ̀ yìí mọ́mi lè sọ tó bá dé ọ̀sẹ̀ tó ń bọ̀ dáàdì lè sọ tó bá dé tó ọ̀sẹ̀ tó tún bọ̀ ọmọ alákọ̀ọ́kọ́ lè sọ pé mọ́mi àti dáàdì ti sọ ń jẹ́ ẹ̀mí ló gbọ́ nǹkan tó gbọ́ yé lọ́jọ́ yẹn náà wá sọ fún wa dé àti ọlọ́ni fún àǹfùsàpọ̀ wa líkùn náà rọ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ ẹ̀yìn àti àwọn ìyàwó ẹ̀ṣọ́ wọn kúrò bíbí iná ọmọ tá a ti ń fi ìbẹ̀rù ọlọ́run kọ́ láti dé ọmọ kan wá dábàá pé àgbà tó mọ̀ bá ń kékeré ọjọ́ sátọ̀dé báyìí èmi àti dáàdì àti mọ́mì kò sí ni kí dáàdì bá jáde wọn padà wálé tí mọ́mì bá jáde wọn àsìkò yẹn àwọn fi sílẹ̀ tá a fi ń bá wa sọ̀rọ̀ ọlọ́run nínú ilé ibi tá a ti lè kọ́ wọn nínú ilé ni nǹkan tá a bá jẹ́ kọ́ wọn lọ kọ́ńtà ó máa pẹ́ bá tó change wọn ọmọ tó ti mọ̀ nǹkan tó ń jọ́ lọ nínú ilé tó ti mọ̀ bẹ̀rù ọlọ́run bá láti inú ilé ẹ̀ tó ń bá ti bu nǹkan ọlọ́run rí ẹ o tẹ́mi bá rí ẹ ọlọ́run rí ẹ o kíní kan tó wá tó gbọ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tó náà tó wá jókòó tó wá sọ nǹkan tó ń gbọ́ lẹ́nu dádì tó wá sọ nǹkan tó ń gbọ́ lẹ́nu mọ́mì but at the end of the day nǹkan tá à ń sọ ẹ jẹ́ ká máa wù níwà lójú àwọn ọmọ ẹ má yẹ kó jẹ́ pàwọn àníwọ̀n la máa kọ́ wọn nírọ́ tá a bá fẹ́ ní ọmọ rẹ tí ó gbẹ̀yìn wa ẹnìkan kan lè mú mẹ́rin dádì jókòó síbi wọ́n ní pé if it's Uncle Ṣẹ́gun tell him I'm not around yẹn náà wà lọ síbẹ̀ tó gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo where's your dad no it's gone now kí là ń kọ́ fún tí láti fọ́mù yẹn à ń kọ́ nípa ní tó bá wá dọ̀tún la tó bá wá ní pé ó dẹ̀dà ọmọ olóṣèlú wa ní it's not me dad ẹ máa nà àjẹ́ àbámi ẹ̀yin wọn ti jẹ̀bi ọlọ́run nítorí pé ẹ̀yin wọn lẹ́ kó jẹta pé kó lọ síbẹ̀ tó wà lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ sí nílé ṣe ẹgbọ́n mi yé díẹ̀ ṣá so nǹkan tá à ń kọ́ àwọn ọmọ yẹn jẹ́ káà náà máa wù níwà ókè oníkọ́ wọn máa mu sìgá ìwọ dáàdì náà dẹ̀ mu sìgá ọmọ dẹ̀ rí ẹ kó mu sìgá ó wá ní kọ́ wọn máa mu sìgá tó bá yọ wọn sọ fún yín pé ẹ mọ̀ kó sìgá ọ̀dà yín náà mú mo ní pé ó mọ̀ pé ṣé dáàdì mọ̀ kó mu sìgá no my dad doesn't know but he smokes himself so he's not going to say anything about me ṣé mọ̀ kó bó ṣe rí nìyẹn ṣùgbọ́n káwa kọ́kọ́ máa ní example tó dáa fún wọn a ní kọ́ wọn máa kírun ọmọ yìí ò dẹ̀ bá rí pé ibi báyìí dáàdì ti ń kírun nílé tó gẹ́gẹ́ bí mùsùlùmí Ànábì sallallahu alaihi wasallam látàdí àlò buyutakum maqabir pé ẹ máa sọ lẹ́yìn ní graveyard pé ẹ gbọ́dọ̀ ní nìkan nílé yìí tẹ́ máa ti ṣe ibi báyìí ìrun ni mò ń kí ń bẹ̀ ọmọ wa rí kẹ́ẹ́bà kírun rí àbínú Ramadan ẹ máa sọ mọ́ pé àbí pray today a máa wò wípé kí ni mo fẹ́ sí kí ni mo mọ̀ tán ṣe ń bẹ̀ bọ́jẹ́ tẹ́yìn bá lè fẹ́ lọ kírun tẹ́ bá fẹ́ lọ kírun ẹ̀yin kan máa bọ́ sínú yàrá mẹ́yẹn ẹ máa kírun tí ẹ ní sọ fún lápájá pé ó yá lọ ṣàlùwàlá kó jẹ́ ká lọ kírun o ó tún wá níbẹ̀ náà ìwọ ló máa sọ pé ìwọ ló fẹ́ pẹ̀lú fún wa o kẹ́kì bẹ̀rẹ̀ sí build confidence nínú ẹ̀ pé ìwọ ó yá stand there ìwọ sáà máa ń gbọ́ mọ́ ti máa ń pè ní mọ́tíláṣí yẹn pẹ̀lú kí n gbọ́ tó bá tún wá ṣe mistake ẹ ní sọ pé no that's not wrong that's wrong that's wrong no ẹ ní síbẹ̀ ìgbọ́ tẹ bá ṣe bẹ̀ fún ọlá kò ní fẹ́ ṣe mọ́ ẹ tí wọ́n sọ pé ó try in fact mi jẹ́ ògbó jẹ́ lè ṣe bẹ́ẹ̀ yẹn rárá bó ti kan tó kàn máa correct ibi báyìí máa bá mi correct ṣé ẹni inú ẹ̀ máa dùn láti ṣe tó bá tún dọ̀la òun ló kọ́kọ́ máa ń bá yín pé èyí wọ́n máa tó bá pẹ́ mẹ́ta mẹ́rin wọn sórí tó bá ti di ìrun àṣírí ìwọ ni kò wá pè mí tábàjọ wà lé ìwọ ni kò wá pè mí pé àsìkò àṣírí ti tó ìwọ ló máa ń pè mí fún àṣírí ọmọ gbìyànjú ìwọ ló máa ń pè fún àṣírí ìṣá ìlú ẹ jẹ́ ká fún wọn nírú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ nínú ilé àwọn náà máa ń wọ̀ ṣùgbọ́n tó bá ti wá ń ṣe you give them something ẹ máa encourage wọn lórí kíní yẹn wọ́n ti máa bẹ́ẹ̀ ti máa wá ní wàhálà ló sọ ọ́ lẹ́yìn bí ẹ pé yóò máa kọ̀rọ̀ fún yín nígbà tí àrùbá sí ma wà ẹnu ìyẹn tàbí òbí irú àwọn sísá wa ló wà mẹ́ẹ̀ wọ́n kọ́ àwọn yẹn ṣe mọ̀ pé nǹkan náà kọ́ wọn yẹn ṣé ní nǹkan tẹ́ni yẹn náà ṣe yẹn nǹkan tẹ́ni yẹn ṣe yẹn SADAQAH ti di àjà yẹn nítorí àwọn ọmọ ẹ̀ tó bá mọ kíní yẹn látara bẹ̀ tó bá ti mọ̀ tó bá ti wà ní brain wọn táwọn náà tó wá ń dàgbà tó wá ń kọ́ ẹlòmíì each time tó bá tó ń dàgbà tó ń bá ń kọ́ ẹlòmíì ẹ̀ tó ń kọ́ wọn sísà tó ń kọ́ wọn yẹn á máa gba láàdá sí i á máa gba láàdá àáfàá tó ń kọ́ wọn lé tó ń kọ́ wọn ní kéwú tó bá kọ́ dára tọ́mọ yẹn bá mọ̀ gbogbo bàtọ́mọ yẹn náà bá tó ń kọ́ ẹlòmíì ni àáfàá yẹn gan wà ní tó wà tó máa gba láàdá ní gbogbo ìgbà so ẹ̀wọ̀n mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sáré summarize dáadáa bọ́ ẹ má wá jẹ́ ká gbàgbé nínú Ramadan yìí ẹ jẹ́ ká tọrọ àlùjánnà olórí gbogbo ẹ̀ yẹn tẹ́ bá dẹ̀ máa tọrọ àlùjánnà ẹ tọrọ àlùjánnà tí ó ṣe kí ni o tí ó ga jù lọ ẹ má sọ pé ẹ má settle for any level of paradise ask Allah for paradise the most high ẹ máa pè lọ́wọ́ Ọlọ́run bá àlùjánnà firdaus ni mo fẹ́ Ànábì sallallahu alaihi wasallam inna fil jannah 100 درجة ما بين درجتين كما بين السماء والأرض فإذا سألتم الله فسألوه في الفردوس الأعلى فإنه أوسط الجنة وأعلى الجنة
wa fawqa arshi rahman wa minha tatafajjar anharu jannah wọ́n ti bá fẹ́ bèrè àlùjẹ́nà lọ́dọ̀ ọlọ́run wọ́n ní iná fi jẹ́nà nínú àlùjẹ́nà bẹ́ẹ̀ rí yẹn mi'ati daraja ó ní 100 different stages l'àlùjẹ́nà 100. ọdún ẹ̀tọ́nà bá fún láyè tẹ́sẹ̀ kan bá ti wọ́n bẹ̀ tó bá lè step into paradise anyone tó bá wà wọ́n ní ìgbádùn tí ó máa gbá bí ẹsẹ̀ kan kàn ti ẹ̀wọ́ àlùjẹ́nà yẹn lásán wọ́n ní khairun mina dunya wa fiha ó ga gbogbo tó wà nílé ayé lọ àti ilé ayé gan fúnra rẹ̀ gbogbo kan step sínú ẹ̀ ṣe fún àwọn kan ló máa wọlé last àwọn kan ló máa wọlé last láti nù náà bọ̀kọ́lọ́ má jẹ́ káwọn ká gbogbo àlùjẹ́nà. So yẹn ni ẹ sọ tábà tí wọ́n bẹ̀rẹ̀ nínú Ramadan yìí ká máa bẹ̀rẹ̀ fún àlùjẹ́nà Firdaus yìí wọ́n wá ní tẹ́lẹ̀ Firdaus yẹn òun ló ga jù nínú àlùjẹ́nà pátápátá kò sí àlùjẹ́nà kan tó tún ga ló tó wà lórí Firdaus yẹn mọ́ ibẹ̀ ni àwọn ànábì Ọlọ́run àwọn ẹni rere àwọn tó kú sójú ogun àwọn tó lọ́wọ́ bá ní ìbẹ̀rẹ̀ sí ju ibẹ̀ yẹn ni wọ́n wà kọ́lọ́hún fọmọ náà láyé ń bẹ̀. ẹ̀ṣẹ̀ á ní wọ́n láyé ń bẹ̀ kọ́lọ́hún fọdà Ramadan ta wà yìí oṣù tọ́lọ̀ ń yọnu sẹ́dá kọ́lọ̀ ń yọnu sí wa kọ́lọ̀ wá fún wa láyé níbẹ̀ gángan. wọ́n ní pé ibẹ̀ yẹn gángan ló ga jù láti inú ibẹ̀ yẹn náà ní gbogbo nǹkan tí wọ́n máa sùn lọ sí àwọn àlùjànnà yòókù ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ ṣé mo pẹ́ tó wà níbi tí nǹkan gan wà gan ṣé mo pé tí ẹ máa tún bẹ́tà ju pé ó ṣe ń sọ̀rọ̀ sọ́dọ̀ àwọn ẹnìkan. ẹ wá tún mọ the first part wá ní pé tó tún wá jẹ́ kó wà much more interest ni pé òkè Jannatul Firdaus gangan ni àdìsí Ọlọ́run bá wà. So tó bá jẹ́ pé níbọ̀ mi ká má tẹ̀ sọ pé Tinubu ká ní níbọ̀ mi ni Babangida àbí níbọ̀ mi ni Buhari báwo ni mo ṣe máa feel ṣé mo kí máa feel máa ní secure no Babangida níbọ̀ mi ni fa àbí Buhari owó gbókèlé ni abẹ́ ìmọ̀ wà ṣe àwọn tó máa wé náà pé àwa yìí ká tó wá sọ wípé òkè ibi táwa bá wà yẹn òkè ẹ̀yìn àdìsí Ọlọ́run bá wà òkè ẹ̀ gẹ́gẹ́ báyìí láàrísí orí sí Ọlọ́run bá wà lórí kíní ẹ̀ pátápátá Ọlọ́run ṣe wà lórí ìjókòó ẹ̀ bọ́lọ̀ àtúnṣe tó lè sọ pé báyìí ló ṣe jókòó ni àbí báyìí ló ṣe jókòó ni àbúrò wádìí ni ara Ọlọ́run tó lórí orí sí òun lòun ṣe kíni o lòun wà kẹyà fílẹ̀ ẹ má wádìí ẹ̀ tó tẹ bá bẹ̀ sí wádìí ẹ̀ ní kékeré láti bẹ̀. Ṣẹ́gẹ́tì mi ń sìn ṣé ẹ wá wo gbogbo nǹkan yìí bàtà àwọn tó wá bọ̀ náà lẹ́jẹ̀ náà ẹ wọ́n báwọn tó wá ní pé ẹ ti wà lẹ́jẹ̀ náà sí i o ṣé ó ti tán á ní nǹkan tó wà tó wà lẹ́jẹ̀ náà lọ ta ló mọ̀ fún wa ta ló lè sọ nǹkan kan wà tó dà káyàn tó wà lẹ́jẹ̀ náà lọ lẹ́yìn bí yàn wà lẹ́jẹ̀ náà nǹkan kan tó wà tó dà pé kí yàn wà lẹ́jẹ̀ náà lọ kí ni kan náà. Wọ́n kàn fẹ́ bèrè ní because I gbọ́ ní several times àpọ̀ ní àpọ̀ lóyún sí ni ṣé kò sẹ́ni tó mọ̀ ẹ̀sùn kan àtàwọn fún àwọn obìnrin náà ẹgbẹ́ ìhànlá ẹ̀dẹ́nà fìdá ọ̀ṣùkọ́ ni ọlọ́wọ́ tí wọ́n lọ́wọ́ ẹ̀dẹ́nà fìdá ọ̀ kí ni wọ́n tún wá ń wà tó wá dájú bẹ́ẹ̀ lọ ṣé n sọ nǹkan tó dájú àlùjẹ́nà ń pé kárí ojú Ọlọ́run bá bí mo ti ń kú bàbá yìí kárí mo bàbá yìí olóòtú wa ń dájú àlùjẹ́nà kò dẹ̀ tẹ́ tó máa rí Ọlọ́run bá àfẹ́ tó bá wà àlùjẹ́nà àwọn ò pé Ọlọ́run ní kí ló kù dé ẹ ti wà àlùjẹ́nà dáadáa Ọlọ́run ti ìké ẹ̀ náà la wà àlùjẹ́nà yìí ìké ẹ̀ náà ni ṣùgbọ́n wọn lóhun tó kù kankan wọn ní pé kí ló kù ẹ ti wà àlùjẹ́nà ara yìí balẹ̀ ẹ̀ ẹ̀ kú mọ́ èjì kan náà lẹ́ẹ̀ máa mẹ́ntẹ́ẹ̀nì kò sí pé ó rẹ̀ mí kò sí pé kí ló tún máa kù wọ́n ní wọ́n lọ́n wọ́n ní kò sí nǹkan kan mọ́ wọ́n wá wò pé kí ló kù wọ́n ní kábùtù wọ sàtíà ni Ọlọ́run wá ní kí ni mo ti fi ń sáré jẹ́ nínú èyí náà ni mo yóò ṣe rí ni Ọlọ́run wá sí gàgà ara wọn ti balẹ̀ because tí iná báyìí lásán èèyàn lè dákú ó lè kú lọ láti bẹ̀ ẹ̀wọ̀n tí Mùsá ní sàlá tó náà fẹ́ Ọlọ́run dẹ̀ ti kẹ́ Ọlọ́run kẹ́ Mùsá ni Ọlọ́run ni واصطنعتك لنفسي ولتصنع على عيني وألقيت عليك محبة مني pé mo dá ẹ fúnra mi ni mo dẹ̀ kí n máa wù ẹ́ ó rẹwà gan torí Mùsá alẹ́ ìsàlá wà lẹ́wọ̀n rẹwà Ọlọ́run ni mo dá ẹ mo parí iṣẹ́ sí ẹ lára ni lórí gbogbo ẹ náà ó ní mo fẹ́ rí wọ Ọlọ́run ẹ̀wọ̀n gan nǹkan tó yẹ kó lóde ti gbígbà àdàbà wà lẹ́yìn náà ó ní mo fẹ́ rí wọ Ọlọ́run ni ó lè rí mi bọ́ tó bá fẹ́ rí mo tó rí mi tó bá rí hàn á lè rí mi ìgbà tó rí mọ̀nàmọ́ná lásán
ló ta ara ní ọlọ́run ṣe wá padà ó wá ṣe tọrọ àforíjì pé òun kọjá yìí o bọ̀ gbogbo ẹni tó bá wà ní jẹ́nà fìdáwò tó wá wọnú àlè jẹ́nà pátápátá ọlọ́run wa kẹwàá gbogbo yóò wá sí gàgà. gbogbo wa táwa rẹ ti ń jẹ sàkíyà gan-an ìkẹ́ tó ga nìyẹn ọlọ́run síbẹ̀ fún gbogbo wa. Dúpẹ́ fún Ọlọ́run. Ayé ẹ̀nẹ́bùwà Muhammad.